ẹ̀yin ọmọ Yorùbá àti adúláwọ̀ ni ọ̀rọ̀ tí mo rí ní orí Facebook yìí tí ó ká mi lára tí ó sì dùn mí fún púpọ̀ nítorí pé gbogbo wa kò sẹ́ni tí ò ní ẹbí àti ará yálà nínú ẹ̀sìn kan tàbí ìkejì nílé ayé níbi tí a wà yìí tàbí nílẹ̀ Yorùbá tàbí nílẹ̀ adúláwọ̀. Lóòótọ́ lódodo ni a gbọ́ wípé ni a sì gbà wípé ẹ̀sìn pọ̀ lóríṣiríṣi. Eléyìí tí ó gbajúmọ̀ jù náà ni ẹ̀sìn mẹ́ta tí a lè sọ wípé ẹ̀sìn ìṣẹ̀ṣe pẹ̀lú ẹ̀sìn wòósàn gbálà tí wọ́n ń pè ní ìgbàgbọ́. Lóòótọ́ gbogbo wa la gbàgbọ́ nínú ẹ̀sìn wa, ṣùgbọ́n bí wọ́n ṣe ń pè é ni pé ẹ̀sìn ìgbàgbọ́. Ẹlẹ́ẹ̀kẹta ni ẹ̀sìn àwọn onímọ̀le tí wọ́n ń pè ní mùsùlùmí. Mùsùlùmí ni a máa pè nítorí pé ìmọ̀le ti wà nílẹ̀ Yorùbá kí mùsùlùmí tó dé. Ṣùgbọ́n eléyìí tí ó dùn mí púpọ̀ jù ni ọ̀rọ̀ eléyìí tí mo rí ní èní wípé níṣe ni àwọn ẹlẹ́sìn àjòjì tí wọ́n sì ń fi wá tí wọ́n ń fi àwọn ọmọ ilẹ̀ Yorùbá àti ọmọ Áfíríkà gbogbo tí a lè pè ní adúláwọ̀ tí wọ́n fi wọ́n sí oko ẹrú tàbí tí wọ́n fi wọ́n ṣe ẹrú sìn. Ẹ̀yin náà wò tẹ́lẹ̀ wípé àṣírí àwọn oníwòsàn gbálà mìíràn máa ń tú, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nínú pé kí ìjọ wọn kó fà sẹ́yìn níṣe ni yóò máa kún sí tí yóò sì máa pọ̀ sí nítorí pé wọ́n ti fi orí ọ̀pọ̀lọpọ̀ wọn gba pààrọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló wà tó jẹ́ wípé ó mọ̀ wípé ohun tí pásítọ̀ rẹ̀ ń ṣe kò mọ́, ṣùgbọ́n ẹ béèrè lọ́wọ́ ẹ̀ àbí kẹ́ ẹ sọ fún ní ojú gbogbo ayé wípé ohun tí pásítọ̀ rẹ̀ ń ṣe wípé kò dára, níṣe ni yóò máa sọ wípé irọ́ ni ẹ̀ ń pa. Lára rẹ̀ a ó fi àpẹẹrẹ kan wọ̀nyí ní ìsinyìí tí ó máa yé yín dáradára. So ohun tí a rí níbẹ̀ ni wípé wọn yóò ti wẹ̀ fún wọn mu, wọn ó ti gbé nǹkan fún wọn jẹ, wọn yóò ti ṣe oríṣiríṣi, wọn yóò ti sọ gbogbo wọn di ẹrú, wọn yóò ti pè wọ́n ní àgùntàn tí yóò máa tẹ̀lé wọn ní gbogbo ìgbà. Gọ̀ṣú gọ̀ṣú gọ̀ṣú. Ẹ̀yin ọmọ Yorùbá, mo fẹ́ rọ̀ yín ẹ padà sílé, ẹ má jẹ́ kí wọ́n fi yín ṣẹrú mọ́. Nígbà kan rí a gbọ́ wípé àwọn kan wípé wọ́n sọ pé kí wọ́n máa jẹ koríko, wọn yóò máa jẹ koríko. Àwọn wo ni wọ́n ń jẹ koríko? Ẹranko àgùntàn ni ó ń jẹ koríko. Àwọn mìíràn wọn yóò sọ wípé kí wọ́n máa lá àtẹ́lẹsẹ̀ wọn. Nígbà tí wọ́n bá sì ti ń lá àtẹ́lẹsẹ̀ wọn, dandan ni pé ẹni tó ń lá àtẹ́lẹsẹ̀ tàbí bàtà ènìyàn ó ti di ẹrúsìn fún onítọ̀hún nìyẹn. Bẹ́ẹ̀ ní oríṣiríṣi ọ̀nà. Ẹlòmíràn yóò máa fọ orí sínú omi fún àwọn ọmọ ìjọsìn rẹ̀ mu. Ẹlòmíràn yóò máa wẹ̀ sínú omi láti fún àwọn ilé ìjọsìn rẹ̀ mu. Oríṣiríṣi yìí ni àwọn oníjọ mìíràn tí ó jẹ́ pé a gbà wípé wọn kì í ṣe oníjọ tòótọ́. Àwọn èyí ò tẹ̀lé Jésù tòdodo nítorí pé a ò rí níbi tí Jésù tí wọ́n ti sọ pé ó wẹ orí àbí ó wẹ ara tàbí ó yàgbẹ́ tàbí tọ̀ sínú nǹkan kan láti gbé fún àwọn ọmọ ìjọ rẹ̀ tàbí àwọn alátẹ̀lé rẹ̀ jẹ tàbí mu, àyàfi tí wọn ò bá kọ sínú ìwé mímọ́ wọn. Irú eléyìí ó lòdì sí ohun tí oníṣẹ̀ṣe gbọ́dọ̀ máa ṣe tàbí àwọn ẹlẹ́sìn mìíràn bí a ṣe gbọ́, ṣùgbọ́n kàkà kí ewé àgbọn àwọn kan kí ó dẹ̀ pípele ló ń pele sí i. A máa fi fídíò kékeré kan a máa fi wọ̀nyí láti pé kí ẹ mọ irú ohun tí à ń sọ. Ẹ wo fídíò kékeré yìí. Jésù àyàbọ̀dọ̀. Jésù Obiara
rí wípé wọ́n ti ń mú àwọn ènìyàn ní ẹrú sìn. Eléyìí ni eléyìí tí a rí o. Ọ̀pọ̀lọpọ̀ wà nínú ìgbèkùn, ọ̀pọ̀lọpọ̀ wà nínú ìmọ̀ ibi. Ẹlòmíràn aṣọ ni yóò fọ̀ sínú omi tí kì í ṣe aṣọ lásán o. Ṣé ẹ rí pé ẹni tí ó wẹ̀ sínú ìgbá ńlá tàbí tí ó wẹ̀ sínú ike ńlá tí ó ń bù fún àwọn ènìyàn mu yìí, kì í ṣe wípé ó kàn déédéé wẹ̀ lásán. Tẹ́ ẹ bá wò ó ti ní nǹkan kan tó fi wẹ̀, ó ti ní nǹkan kan tí ó ti fi ṣe ara. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a kúrò nínú àwọn ìgbèkùn yìí. Ọ̀pọ̀lọpọ̀ lórí àwọn ìwà aburú, àwọn ìwà ẹni ibi. Kì í ṣe wípé gbogbo àwọn nǹkan yìí wípé kò ṣojú àwọn ọmọ ilé ìjọsìn wọn, ṣùgbọ́n nígbà tí wọ́n ti sọ wọ́n di ẹrú, ẹrú yóò máa fa ẹrú wá ní. Ibi tí àgùntàn kan bá ti wọ̀, dandan ni kí gbogbo àwọn àgùntàn ẹlẹgbẹ́ rẹ̀ kí wọ́n máa wọ́ wá síbẹ̀. Gbogbo ohun tí àgùntàn ẹyọ kan bá sì ti ṣe, dandan ni kí gbogbo àwọn àgùntàn yòókù kí wọ́n máa ṣe bẹ́ẹ̀. Ìdí tí wọ́n ṣe ń pe àwọn ènìyàn ní àgùntàn nìyẹn. Ẹ jọ̀wọ́ ẹ jàre, ẹ̀yin tẹ́ ẹ wà nínú ìgbèkùn ẹ̀sìn, a ò sọ pé kí ẹ má lọ sílé ìjọsìn, ṣùgbọ́n ibikíbi tí wọ́n bá ti ń sọ wípé àní wọ́n gbọ́dọ̀ wẹ orí fún yín mu ni, tàbí wọ́n gbọ́dọ̀ wẹ ìwẹ̀ fún yín jẹ, tàbí ẹ gbọ́dọ̀ wẹ̀ kí àwọn ènìyàn kí dandan ni pé kí wọ́n ní kí ẹ ṣí ojú ara yín, wọ́n ní láti fi nǹkan pa fún yín, tàbí wọ́n ní láti fi nǹkan kan pa yín lórí. Ẹ tiẹ̀ wo ènìyàn gbé orí yín fún láti pé kí wọ́n fi orí kàn tàbí kí wọ́n fi ọwọ́ kàn kí wọ́n má bàa lo ògo yín mọ́ yín lára. Ẹ ó rí báyìí tí wọn ò bá tètè múra sí ẹni yìí, nígbà tí ó bá máa tó bí ọdún kan ó pẹ́ jù, ẹ ó rí wípé òun náà yóò ti di oníjọ ńlá nígbà tí ó ti lo gbogbo orí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tàbí tí a lè pè ní àwọn ilé ìjọsìn wọn. Ẹ ò rí bí wọ́n ṣe ń sọ wípé ọ̀nà tó róró òun ni ọ̀nà ìyè. Ẹ ò rí bí ọ̀nà tó róró bí ó ṣe ń di private jet tó ń di gbogbo ẹ̀ fún wọn, tí àwọn tí wọ́n sì ń bẹ lẹ́yìn wọn tí wọ́n sì ń bẹ, tí wọ́n sì ń jìyà, tí wọ́n ń ráre, tí wọ́n ń tata, tí wọ́n ń tepo, tí wọ́n ń tarú, tí wọ́n ń ta gbogbo nǹkan. Eléyìí tó yẹ kí wọ́n tún jẹ, wọn yóò tún pín sí méjì, wọn yóò lọ gbé fún ẹni tí ó ń lo orí wọn. Ẹ jọ̀wọ́ ẹ jàre, mo fẹ́ kẹ́ ẹ kúrò nínú ìgbèkùn ẹ̀sìn. Ẹ kúrò nínú ìgbèkùn ẹ̀sìn. Ẹnikẹ́ni tó bá lóun fẹ́ fọrí fún yín jẹ tàbí fọrí fún yín mu níbikíbi tàbí fọ ara, ẹ ò mọ nǹkan tó ń lò. Ẹ ò mọ̀ bóyá níṣe ló fẹ́ lórí yín. Ẹ ò mọ̀ ǹjẹ́ babaláwo tiẹ̀ ni wọ́n tàbí oníṣègùn ni wọ́n tí wọn yóò máa fọ ara fún yín jẹ. Oníṣègùn gan ò gbọ́dọ̀ ṣe é. Babaláwo tẹ́ ẹ bá rí tó bá ṣe é, onírọ́ babaláwo ni. Fún ìdí èyí, ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká kúrò nínú ìgbèkùn ẹ̀sìn. Ohun tá a rí nìyẹn o, tá a ní kí a sọ fún yín. Bó ṣe àárọ̀ lẹ́ ń wò wá, bó ṣe ọ̀sán là ń wò wá, bó ṣe alẹ́ lẹ́ ń wò wá, ẹ̀yin ti rí báyìí wípé ohun tí kò dára ni wọ́n ń ṣe. Ṣùgbọ́n ẹ̀yin náà ẹ fi fídíò yìí kí ẹ ṣíà ẹ̀ kó lè dọ́dọ̀ ẹbí àti ará àti ojúlùmọ̀ yín, láti pé kí àwọn náà lè rí ẹ̀kọ́ kọ́ àti pé kí wọ́n lè kúrò nínú ìgbèkùn ẹ̀sìn tí wọ́n ń wà. Kí Olódùmarè kí ó ran gbogbo wa lọ́wọ́ o. Àṣẹ, àṣẹ.